Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì, Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò, Owutu. Àdúrà gbà wọ́n láyé, kí ló fà á tàdúrà fi gbà wọ́n? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe bí àdúrà kì í gbà. Tí mo sọ fún yìí, kì í ṣe pé àdúrà kì í gbà, bọ̀ kò tóbi tí àtijọ́ mọ́. Tí mo sọ fún yìí, Tóbi tàtijọ́ mọ́. Wà ní Isaiah 24. Lẹ́yìn lọ́ka Ọlọ́run ní tó bá ti yí ìlànà mi padà. Ó nílẹ̀ àṣà gbogbo àṣe, bó ṣe rí fún atọrọ ló máa rí sáwìn ni, bó ṣe rí fún ẹni tó ń fúnyàn ló máa rí ẹni tó ń gbà. Àti yí ìlànà Ọlọ́run padà, owó ni gbogbo wa ń sìn. Èkejì tí ò jẹ́ kádùrá tún gbà máa sọ fún ẹ lénìí, ẹni tádùrá bá fẹ́ gbà á ní sùúrù, mírèkù là ń wá kiri, jìbìtì ló dẹ̀ wà nídìí ẹ, magic ẹni ní sùúrù. Ìwọ tó fẹ́ jagun fún àjẹ́ bá ẹjà òdẹ̀ délé ní o ti nígbàgbọ́ pé pásítọ̀ yẹn á gbà ẹ lọ́wọ́ àjẹ́ lénìí. Ìwọ tó jẹ́ pé tàjẹ́ tó bá gbà ẹ lọ́wọ́ àjẹ́ tá bá ń ṣiṣẹ́ àjẹ́ tá bá gbà ẹ lọ́wọ́ wọn wá tẹ̀ tí wọ́n lọ rí fọ́ọ̀sì wá bá ẹ. Ìwọ tó bá ní sùúrù máa wá la máa ja gbogbo ogun ẹ̀ fún tán. Tó bá tilẹ̀ mí lọ́sọ̀dọ̀ pásítọ̀ yẹn mọ́ o pé kò mọṣẹ́ ogun mi ò ṣẹ́ o. Ìwọ tó jẹ́ pé wọ́n tún rí fọ́ọ̀sì wá à ń jà fẹ́ lómi lẹ́ẹ̀méje ká tún kọ́ńkà ogun fún tán. Ṣùgbọ́n wọ́n máa lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa lọ́sọ̀dọ̀ bá ríran o lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ nǹkan àjẹ́ wàá rò pé lẹ́sẹ̀kẹsẹ̀ irọ́ ni o. Mo sọ fún mi ìṣe magic mi ìṣe miracle. Wà á farabalẹ̀ àwọn títí wọ́n dá alábẹ́ wa wọ́n farabalẹ̀ ni wọ́n tún padà wá bàbá kíní yóò tí ì bọ́ sí àtúwò bí tán ti tógun wá tí ó gbogbo la máa rí tán ni àtúfàyà bẹ̀ àdẹ̀ tá bá ṣe gbogbo ẹ̀ fún wọn tán inú wọn bẹ̀ sí dùn wọn ò ní ìṣòro kankan àmì àwọn tí mo ṣiṣẹ́ fún tọ̀hún lọ ṣọ́ọ̀ṣì mọ́ ló pọ̀ jù. Kí ni dídán? Mo ti lẹ́ni tó lọ dìyà alájẹ́, mo ti lẹ́ni tó lọ dìyà ọ̀ṣun tí ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. Ìgbà tó gbìyànjú sẹ́tán tó ń wò pé wọ́n sọ fún mi pé bàbá pé jìbìtì ló pọ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ Ọlọ́run. Wọ́n lọ jókòó sí ìdíyòsà. Wọ́n ló dára wọ́n lọ òmò náà lọ lò wọ́n lọ jẹ òmò àwọn náà ti dẹni tó ń jíṣẹ́ fún yàn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Àwẹ̀ wa ń kọ́ So àwẹ̀ bó gbà. ṣe rí nìyẹn. Àwẹ̀ Àwẹ̀ gbígbà. Ṣé gbogbo ogun náà ni àwẹ̀ lè ṣẹ́? Ó ti o kì í ṣe gbogbo ogun làwẹ̀ lè ṣẹ́. Ẹja wò. Ẹlòmíì wà mo sọ mo láwọn ọmọ August ní Babangida. Àwọn ọmọ August tó máa ń gbà wẹ̀ jù àti níláàrí wọn á pẹ́ ìṣọ́ọ̀nù. Kí mo sọ fún yín àwọn kan wà tó bá jẹ́ alájẹ́ ọmọ tájí ẹ̀ bá bẹ̀ sí ṣiṣẹ́ tó bá ń gbà àwẹ̀ wà máa rówó ìṣòro á máa bá àwọn ọmọ ẹ̀ oríṣiríṣi àdánwò tó yẹ kó máa wọlé á máa wọlé torí iná ni àwẹ̀ iná láwẹ̀. Àṣírí wà láwẹ̀ nìyẹn. tó bá ń bá ẹ̀rí àwọn kan tó bá fẹ́ gbà yàn tó bá jẹ́ olówó tó bá fẹ́ gbà yàn síṣẹ́ má kọ́ gborúkọ ẹ̀ má lọ wádìí tó bá rí kó ń gbà àwẹ̀ wọn nígbà ẹ̀ síṣọ́ níbi iṣẹ́ wọn. Tí mo sọ fún ẹ̀ èmi ìtọ́ ọ̀bá mọ̀ bá ti tẹ́ lọ́jọ́ ọjọ́ kẹta wọn gbéwé fún ọ̀gá kò sí nǹkan tí mo ṣe máa ní kó máa lọ kó má bàyí wọn jẹ́ ń bí. Torí wọ́n bá láwẹ̀ ni. Torí àwọn tó ń wá ń ṣiṣẹ́ wọ̀nyẹn ẹlẹ́mìí òkùnkùn ló pọ̀ jù tí inú àwẹ̀ yẹn bá ti ń jó wọn máa sá. Àwẹ̀ náà gbọ́dọ̀ tó pọ̀ jù. Kò gbọ́dọ̀ pọ̀ jù. Ṣùgbọ́n afẹ́gbàwẹ̀ 40 days 40 nights. Jẹ́ ń ṣàlàyé fún mo ń sọ fún àwẹ̀ pọ̀ tó mọ̀ pé àwẹ̀ wà wá máa jẹun. Bẹ́ẹ̀ni. Tí o mọ̀ pé àwẹ̀ wà tó ń jẹun wà máa jẹun always so dẹ̀ ń gbà wẹ̀. Irú àwẹ̀ wo tún ni? Ẹ jẹ́ wá ṣàlàyé fún yín. Nígbà kan àwọn ọmọ mi náà máa ń fi mí ṣe yẹ pé bàbá yẹn alágbárí. Àwọn àlejò míyàn wà wọn ní alágbárí ni bàbá yìí tí ń bá ń jẹun tó bá pè é lóyìnbó máa ní mò ń bá àwẹ̀ lọ
ọmọ máa wò pé bàbá oníjìbìtì lélẹ̀. ẹ̀lẹ́ ṣúgbẹ́ lọ́wọ́. Mo jẹun o. Iye gidi. Èjì oúnjẹ gidi. Bàbá yìí tún wọ̀ ìgbé bàbá. Máa ní pé mò ń gbà mí sí ipa àwẹ̀ ẹkújọ́ mẹ́ta o, mo dẹ̀ ń jẹun. Ọjọ́ kan àwọn àlejò kan wá bí wọ́n fẹ́ wá pé kí n gbàdúrà fún wọn, nígbà tí wọ́n gbọ́ wọn ní dáadáa àwọn fẹ́ lọ tọ̀. Ibẹ̀ náà gbà lọ, ibẹ̀ náà gbà pé oníjìbìtì bàbá oníjìbìtì lára. Nígbà tó wáyé ọjọ́ kan ọmọ mi wà tí gbọ́n rẹ̀ wà mo ṣe wá àwọn kan wà mo ní pọ́blẹ̀mù wá sàwọn yẹn fún ló wá padà dé dúpẹ́. Bọ́yí bàbá irú àwẹ̀ wo? Jẹ́ sọ pé ó dúpẹ́ ẹni náà ló gbé kíní ìwà ẹ̀wò òun ló gbé kíní ìwà ní ìjẹta. Wow. Plasma TV. Bẹ́ẹ̀ni. Plasma ńlá. LED ni o. LED. Tí ó ṣe é sì mo wá kọ mo wá kọ ní LED. mo kọ láàwẹ̀ yẹn póun ló lágbára jù nínú àwẹ̀ ṣùgbọ́n ò gbẹ́dọ̀ wẹ̀ omi ò gbẹ́dọ̀ kanra ẹ tó mi bá ti kanra obìnrin kàwẹ̀ yẹn ni ó láwọn míì tó ń jẹ́ tí mò ń gbàdúrà tí wọ́n wà nílò ìbò tí àwọn ọmọ sábà ń fún wọn jù. Àwẹ̀ tẹ́ ń gbà yẹn. Àwẹ̀ tẹ́ máa gba omi ò gbẹ́dọ̀ pín lára o gbẹ́dọ̀ brush o lè jẹun o lè mú mi o gbẹ́dọ̀ súnmọ́ obìnrin. Bàbá yà àgbàgbọ́ ní tábà. Àtàbà yẹn wà affect. Omi ti kan lára. Ó lè mú mi but o gbọ́ bẹ̀ bomi sára. O gbẹ́dọ̀ bọ ojú o gbẹ́dọ̀ ló lọ́fíńdà. Ojo gbọ́dọ̀ parí. Ojo ń kọ́. O gbẹ́dọ̀ lọ sójú. Kọ̀dẹ̀ gbọ́dọ̀ sàlùwà lábẹ́ kí. O kò sí ẹnu lò sí òun kò tí mọ̀ kò sí kan kínú. Anything omi kò gbẹ́dọ̀ kan lára. Títí dọ́jọ́ yóò fi pé. Bí tá àṣẹ wa kì í fún ọ láṣẹ ẹ̀ tá bá fún ọ láṣẹ ẹ̀ tó bá ní ẹni báyìí kó ya wèrè tó bá ṣe ẹ̀ tó bá dọjọ́ kẹta ya wèrè ìyẹn la ń gbé sílẹ̀ fún wọn ẹni tá bá kọ́. Ẹ̀yin sì mọ̀. Mo mẹ́sà àwọn lọ́pọ̀ dùnú àwẹ̀ tí mo ń gbà. Ẹ mọ̀ dáadáa. So àwọn ọmọ mi ọjọ́ ìlà ọmọ mi jókòó náà ṣe wá mọ̀ pé mo ní mo wá sọ lórí ọmọ ní àwọn ọmọ mi mo ní ní jìbìtì náà máa ń pè mí nígbà tó bá ń jẹun tí wọ́n á lè sọ pé mo wà nú àwẹ̀ àwọn tó ti mọ̀ mí tí mo ṣiṣẹ́ fún wọn ti mọ̀ tọ́ọ̀ lágbára àwùgbé láti máa ráyè àwẹ̀ tí mo mú fún wọn ká láti jagun ó wà àwẹ̀ pọ̀ oríṣiríṣi àwẹ̀ oníhòòhò wà òun ni àwọn wòlé jẹmáyà gbà àwẹ̀ odi wà odi ó gbé lóṣìíríṣiríṣiríṣiríṣi àwẹ̀ pọ̀ kan fi ń gbà yàn sílẹ̀ bọ̀ bó bá ṣe nímọ̀ tó ni ètò kó lọ kọ́kọ́ báìbù ní Ṣàngó tàbí kó lọ rìdíìmù kó lọ sí kíní kó wá máa para ẹ̀ pé o ti nímọ̀. Bàbá nínú. Èmọ̀ báìbù yẹn ló ní story ló ní o ní practical làgbà. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.